tí ó ní gbàwájú ọba tí ó lólórí. Inú Ramadan la wà lóṣù kẹ̀hìndé oṣù ńlá. Èdùmàrè jẹ́ kó rí Ramadan ó kàn mí jó kárí ẹbí mi. Bá ń pín lọ́dọ̀ bàbá mi àgbà Bùsẹ́rì nàmbá ẹni. Bá ń pín lọ́dọ̀ àbá mi àgbà Mọ̀lánà Ṣéhù Kàmálùdín Ishaq Al-Gamawi. Adé ìbà ọba tí ó lólórí. Kò lólórí tó gbèdéko olórí. Èmi ò rẹ́ni tí ń dupò olórí. Tí ó ní gbàwájú ọba tí ó lólórí. Ọjọ́ ńlá ọjọ́ kan ò tóbi tọjọ́ Jímọ̀. Jímọ̀ lọ́ba ọjọ́ bó ṣe jẹ́ pé Ramadan lọ́ba oṣù. Oṣù kan ṣoṣo torí ńlá mẹ́ta ń bẹ níbẹ̀. Àkọ́kọ́ Ramadan ìkẹ́ ni. Àárín Ramadan àforíjì ni. Ìgbẹ̀yìn Ramadan ọ̀sàrúdọ̀mọ́. Ọlọ́run má dùn mí ńlá dá Ramadan yóò. Ọlọ́run má dùn mí ńlá dá Ramadan yóò. Oore tí mo fẹ́ kó kẹ́mi kó gẹ̀ kó tún forí kó ṣíjọ́nù lójú eléni. Tán bínú padà mí tán bínú padà mí. Torí Ọlọ́run mi ní Gàfúrù Rahim. Torí Ọlọ́run mi ní Gàfúrù Rahim. Oore tí mo fẹ́ kó kẹ́mi kó gẹ̀ kó tún forí kó ṣíjọ́nù lójú eléni. Tán bínú padà mí tán bínú padà mí. Torí Ọlọ́run mi ní Gàfúrù Rahim. Torí Ọlọ́run mi ní Gàfúrù Rahim. Ẹ bá mi kí Alhaji mi Fatai ọkọ olóyún. Adélébọ̀ tó lóyún pẹ̀lú Mìdán tó lóyún. Ẹ tètè kóra yín wá sọ́dọ̀ bàbá ọkọ olóyún. Adélébọ̀ tó lóyún pẹ̀lú Mìdán tó lóyún. Ẹ tètè kóra yín wá sọ́dọ̀ ọkọ olóyún. Ẹ bá mi kí Alhaji Munirudin Aládìyẹ. Aládìyẹ ni wọ́n mọ̀ kí Alhaji Munirudin mi. Adìyẹ ń kọ ó sì ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó wí. Adìyẹ ń kọ ó sì ń sọ̀rọ̀ ẹ̀gbọ́n tó wí. Adìyẹ sọ pé màlẹ̀ ń bẹ lọ́dọ̀ Muniru. Adìyẹ sọ pé màlẹ̀ ń bẹ lọ́dọ̀ Muniru. Alhaji Munirudin mi aládìyẹ ni wọ́n mọ̀ pé. Ẹ bá mi ṣètọ́jú Haji Fatai mi ọkọ olóyún. Ọmọdé ló lóyún Fatai lọ́kọ wọn. Ọmọdé ló lóyún Fatai lọ́kọ wọn. Bó ṣàgbà ló lóyún Fatai lọ́kọ wọn. Bó ṣàgbà ló lóyún Fatai lọ́kọ wọn. Tó ní rọ́bà dáná rọ́ tí rọ́bà pẹ́ lógún ọdún ẹ̀ bá sọ fún kó dòdò ń bọ̀ lọ́jọ́ kan. Ẹ bá ń sọ fẹ́ni tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run pé kó má fi rọ́kun. Àjàní ò fi rọ́kun ló jẹ́ kó mú ké. Alájàní fojoojúmọ́ sódodo ni. Adé lásìlítà tẹ̀ríkọ́ wàtẹ̀kùkọ́ fílẹ̀hùnlá abadan wàhásọ́kàláhù fi dàráìní bílímínání wàdúmútà fi sún dàdí àdàkàfé nàkàdí. Èyí làdúrà tí mo ṣe fàlájà ní bàbá mi. Torí pé Ọlọ́run ló polongo wọn nínú tírà ìwé mímọ́.
páwọn ẹ̀dá tán ṣe mímọ́ sáwọ́ ọlọ́run ọba mímọ́ báyé ó bá wọn kò ní mímọ́ èmi ò mọ̀ wọ́n páwọn náà mọ́. ẹ wá wò ẹ wá wò ẹ wá wò àwọn tọ́lọ́run sọ lórí rẹ̀ àwọn tọ́lọ́run ti jù máa yé lára. ẹ wá wò ẹ wá wò ẹ wá wò àwọn tọ́lọ́run sọ lórí rẹ̀ àwọn tọ́lọ́run ti jù máa yé lára. إنما يخشى الله من عباده العلماء إنما يخشى الله من عباده العلماء nítorí pé Muhammadu ti sọ fún wọn nítorí pé Muhammadu ti sọ fún wọn ulama ò wàrà sàtúlẹ̀ àmì. Mọ̀lánà Sheikh Ajani Muyideen Bello bàbá ni. Bàbá mi Ajani wọ́n gba Hausa ṣé kí n tún fa Hausa kí yín lédè tá Hausa tẹ̀ mọ́ sọ láwùsá bẹ́ẹ̀ bá délé Hausa tẹ̀ ń sọ lédè t'Olúwa wí fún yín tí ń já Hausa. Adé kudi yaso yaro yaso kudi yaso mata yaso yaro yaso kudi ya gudu mata ya gudu yaro ya gudu dunia keina. Ẹni bá mọ̀ túmọ̀ tí mo wí bó bá jẹ́ baálé tó bá dénú lé yóò lọ tó àgbàdá rẹ̀ mọ́ ni. Alólùwà ní Ṣọlá Kàyéfì ti sọ̀rọ̀ ó gbóhùn bàbá àgbà Ajani sọ̀rọ̀ ni Alájàní kudi yaso mata yaso yaro yaso kudi yaso mata yaso yaro yaso kudi ya gudu mata ya gudu yaro ya gudu dunia keina. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun yakuluna zamanu bihi fasadun. Ayé kọ́ ni ọ̀dà àwa tá ń gbélé ayé làdá níbẹ̀rù Ọlọ́run. yakuluna zamanu bihi fasadun. Masha Allah. wa hum fasadu wa ma fasada zamanu. wa hum fasadu wa ma fasada zamanu. bi adlil umarahi. Bí adìlẹ̀ umara kò sí àṣẹ lọ́dọ̀ àwọn aláṣẹ mọ́. Ẹ wọ àwọn kọ́sítọ́ọ̀mù wa ẹ rí i pé gbogbo wọn ni a máa yọkùn gbogbo wọn ni wọ́n yọkùn ni wọ́n ṣe bàǹbàǹbà ìyà tí ó sì jẹ́ wọ́n gbẹ̀yìn ayé ni. Ọdẹ tá a ní ó sójú ọ̀nà. Ojú ọ̀nà la ní ẹ sọ ojú ọ̀nà la ní ẹ sọ Ọlọ́run ló mọ iye ráìsì òun ráìsì tí wọ́n ń gbà tí wọ́n ń gbé lọ lé wọn. Àìsí bẹ̀rù Ọlọ́run yẹn àtàkùn àhúnà fara dẹ́dẹ́ mìíràn ara. Bíbẹ̀rù Ọlọ́run ọba ti sínú àlámọ̀rí ẹ̀dá kò rí ilé ayé wá. Àwọn ọlọ́pàá kéékèèké náà ń dájọ́ ojúmọ́ kàkà kó má pé wọ́n yà mọ́ ọlọ́kadà mọ́lẹ̀ ni tí wọ́n bá wá lọ́kadà mọ́ wọ́n dá oní yúgọ́ọ̀tì dúró pé stop wetin you carry you don expire. ẹ̀yin ò lè mọ̀ o ẹ̀yin ò lè mọ̀ wọn ní jí ẹ mọ̀ sí yẹn sà. Ẹ pariwo Ọlọ́run jàmá. Allahu akbar. Bi adlil umarahi. Bí adìlẹ̀ umara Madalla. àṣẹ òsínlọ́dọ̀ aláṣẹ mọ́ni òjì ó sì bẹ̀rù Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta. Wa bi shahawatil agniyahi. Wa bi shahawatil agniya. àkàrà kẹ́tẹ́kẹ́tẹ́. Àtàkùn àhúnà ìbẹ̀rù Ọlọ́run nígbà àyà ń bí lọ́wà kò sí fáwọn afáàmù. Ètò kọ́kọ́ ba ayé jẹ́nu. Ẹlẹ́ẹ̀kejì. Wa bi adlil umarahi. Wa bi adlil umara àṣẹ òsínlọ́dọ̀ àwọn aláṣẹ mọ́. ṣe déédéé. Ìpayọ̀ Ọlọ́run ti kúrò ńbẹ̀ wọn ò bẹ̀rù Ọlọ́run mọ́ ìpayọ̀ Ọlọ́run ti kúrò ńbẹ̀ àṣẹ òsí lọ́dọ̀ aláṣẹ mọ́. Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe bàjẹ́ tó ẹ wo bàjẹ́ tí ń bẹ lára wa ní ìsìn gbogbo àwọn tó kówó wa kí ọ̀daràn ó máa wọ agbádá lọ kóòtù ọ̀daràn kó máa wọ agbádá lọ kóòtù kó o tún wá gbóyà ó máa lọ kó lọ́ọ̀yà bíi 100 lọ́wọ́. Mo wá ń béèrè lọ́wọ́ lọ́ọ̀yà yẹn pé èló ní ń fún yín wọ́n ní bàbá lọ kóòtù ẹ̀kan 250,000 ni wọ́n sì jẹ́ 103. Ọ̀daràn wa gbádá lọ kóòtù ẹ̀rù wa ń ba dájọ́ ọba dájọ́ àkọ́kọ́ ní ẹgbọ́
èmi ò rò pé mo lágbára àti dárú kéèsì yìí. mo láwọn ọmọ ń lé ń tèmi. bí adìlẹ̀ humara. kò sí adìlẹ̀ humara. àwọn aláṣẹ ìlú àwọn tí ó pàṣẹ ẹwà ìsáṣẹ kò sáṣẹ mọ́ takuwa ń tà ń pè níbẹ̀rù ọlọ́run ò sí ń bẹ̀ mọ́ a sì gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run. tirẹ́là ni wọ́n fi ń ru ráìsì wọ Nàìjíríà láti Kútọ̀nù. àwọn ọmọ mi lọ bẹ̀rẹ̀ àwọn ẹnìkan gbé kínní ráìsì kan pẹlẹbẹ méjì báyìí fún ní wọ́n bá sì dojú ọ̀nà ńbẹ wọ́n lọ́gàá ti ń bẹ wọ́n ní ọ̀gá yẹn lé o kò gbọ́dọ̀ rí ráìsì àwọn ọmọ ní àwọn àgbèsọ àpò mi àdégbèsọ àpò ẹgbẹ́ ntò ngbà wọn ó sì kọjá ńbẹ ní wọ́n sì yẹ̀ wò wọ́n ní kí ni mo lẹ ti rí ráìsì wọ́n pẹlẹbẹ wọ́n gbé fún wa ní ọ̀gá wọn sì bọ́ ta ó sì kọ bẹ́ẹ̀ bọ́ ó sì tú dàálẹ̀ lọ títí. àwọn ọmọ òsì kúrò lójú kan náà wọ́n sì rí tirẹ́là ráìsì tí ń kọjá lọ. a ti wá pa àwọn ẹlẹ́hàn lé ẹ dá ọbẹ̀ nù ó a ti ń gbé ráìsì bọ̀. àwọn ẹran wa ń jẹ ráìsì láàrin títì báyìí àwa ń wò báyìí. wàbí júdìlá agniya. méjèèjì náà. man wahid. àwọn tí tọrẹ òsì mọ́ àfọrẹ ṣe kárí mi. àfọrẹ ṣe kárí mi àwọn ṣe kárí mi ọ̀rẹ́ pé ẹ pariwo mi ẹ pé mi ni mo fún yín ní mọ́tò ẹ pariwo mi ẹ lọ sọ lẹ́ǹtì àfáà táwọn bá pàdé ńjọ́ ni mo bùn mọ́tò àwọn àfáà náà sì gọ̀. àfáà náà wá sí tẹsítímọ́nì lórí TV. bọ́ ọ bá fún mi ní nǹkan tó ọba yìí lọ sọ lórí rédíò púpọ̀ ló fún mi ilẹ̀ òní máa ń jọ́ kejì tí wọ́n fi gbé nǹkan déwájú ilé rẹ̀. wàláì ẹnìkan bùn bàbá mọ́tò ńgbà kan ló bá kọ donated by Alhaji lágbájá sí bàbá ní ẹgbẹ́ padà sílẹ̀. mo ní donated ta ló donate yẹ fún. gbé mọ́tò ẹ̀. mọ́tò mélòó ni ń gùn mélòó ní bẹnu ọgbà mi tó wá ní wọ́n donated for ṣé káwọn ó lè mà kó fún mi ní mọ́tò tó o bá pẹ́ o tó wá gbé mọ́tò náà làánà ọlọ́run tí bá ń bẹnu mọ́tò yóò sì pa ọ́ nílé rẹ̀. ọlọ́run o ọ̀dẹ̀ dáadáa. kò sí àwọn tọrẹtọrẹ ọ̀tọrẹ mọ́ wọn ọ̀tọrẹ nítorí ìtọ́lọ́run àti tànà Muhammad. àfiṣe kárí mi àfiṣe kárí mi ẹ rí gbogbo àjì ní nǹkan bí ọdún 5 sẹ́yìn ìkún tí Mákà ń kún tá a bá lọ sí àjì ó sì ń bà mí lẹ́rù ń bọ̀ jẹ́ pé gbogbo àwọn thugs gbogbo àwọn hooligans gbogbo wọn lọ máa rí ní Mákà àtàwọn aṣẹ́wó wọn ò sì ní kírun tún ṣe ìkànnà wa Mákà. njọ wọn bá ti tàwáàfù àkọ́kọ́ báyìí wọn ò tún dé mọ́sálásí mọ́ kò sí takwa. èèyàn ò níṣẹ́ lọ ẹran Mákà instead owó ṣẹ́. ẹni tí ń kiri gaari ṣé Mákà lọ́rọ̀ ẹ̀ kàn. ojú àmọ́ tí tó bá dé èmi yóò tún wá gbégbá gaari lé pẹ̀lú sábàkà. pẹ̀lú eyín Mákà. débi ọ̀wá nípa. mo mọ̀ dúpẹ́ lọ yín. ayakumula ẹ já wọn sọmọ ẹ ṣe pẹ̀lú àlàyé. abakumula. wábi juhudi takullaha. Ittaqullaha. bẹ̀rù ọlọ́run ṣe ọlọ́run ní ẹ bẹ̀rù mi. Ittaqullaha. Masha Allah. Walitansur nafsun ma qaddamat lighadin. bẹ̀rù ọlọ́run nítorí ọ̀la rẹ bẹ̀rù ọlọ́run nítorí ilẹ̀ tí ó mọ́ lọ́la. Litansur nafsun ma qaddamat lighadin. dàmí iwájú kó o lè bá a tẹ́lẹ̀ tútù. Litansur nafsun ma qaddamat lighadin. ntó ní lọ́wọ́ tí ń gùn ọ́ gbogbo ntó ní lọ́wọ́ tí ń gùn ọ́ àlàáfíà náà ni òṣì náà ni gbogbo ẹ̀ náà ó dópin náà. Litansur nafsun ma qaddamat lighadin. Wattaqullah. Wattaqullah. ọlọ́run ní ẹ bẹ̀rù èmi ọlọ́run ẹ sì rántí ọ̀la yín o. Walitansur nafsun ma qaddamat lighadin. tẹ́ ń bá ń tarí sọ́jú ọ̀la ẹ rántí ẹ̀ ọlọ́run ní ẹ tún bẹ̀rù mi lẹ́ẹ̀kan sí. Inna Allaha khabirun bima ta'maluna. ọlọ́run lémi ọlọ́run wọ́n padà fún yín ní rò ó. Inna Allaha khabirun bima ta'malun. lẹ́yìn náà Wabidu'ahil fuqara. ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀. Du'ahul fuqara. du'ahul fuqara a tún ti lùsì yẹn náà tálíkà ọ̀sàdúrà mọ́ Bẹ́ẹ̀ni. àdúrà tálíkà ní máa gbé ìlú dúró tálíkà ọ̀sàdúrà mọ́
ẹ bá gbọ́ pé ṣáàdúró owó táwọn kìnnì kan Dasuki àbí nǹkan ṣáàdúró owó tí wọn kó nù. Ọlọ́run ní jẹ́ ó dáa fún wọn. àdúró owó yẹn kò ní dáa fún wọn. Àmín. kò parí. àdúrà ò sí. àgbúrò dùnú nínú rédíò mọ́. àgbọ̀ nǹkan kan tó lè dùn mọ́ wa nú lẹ́nu gbogbo tálíkà. ọ̀rọ̀ kò tó yìí náà ní ń dá wàhálà alẹ̀. يا أيها الذين آمنوا اتقوا الله. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run. اتقوا الله. ẹ pariwo Ọlọ́run jàmá. يا أيها الذين آمنوا اتقوا الله. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run o. اتقوا الله. ẹ bẹ̀rù èmi Ọlọ́run o. اتقوا الله. ẹ bẹ̀rù Ọlọ́run. اتقوا الله. ẹ páyà Ọlọ́run. اتقوا الله. ẹ bẹ̀rù Ọlọ́run. اتقوا الله. ẹ páyà Ọlọ́run. أيها الذين آمنوا اتقوا الله. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run. Ittaqullah. اتقوا الله. ولتنصر نفس ما قدمت لغد. ولتنصر نفس ما قدمت لغد. واتقوا الله. Ọlọ́run ní ولتنصر نفس ما قدمت لغد. ولتنصر نفس ما قدمت لغد. ẹ bẹ̀rù èmi Ọlọ́run ẹ wá máa wo ntẹ́ǹtì síwájú fọ́jú ọ̀la. ولتنصر نفس ما قدمت لغد. Ọlọ́run ní wattaqullah. واتقوا الله. ẹ tún bẹ̀rù èmi Ọlọ́run lẹ́ẹ̀kan sí o. اتقوا الله. ẹ bẹ̀rù mi o. اتقوا الله. tó bá wù mí mo lè sọ yín dà. اتقوا الله. bẹ́ẹ̀ bá lọ́lá mo lè gbọ́lá lọ yín. اتقوا الله. bẹ́ẹ̀ bá lówó mo lè gbowó ọwọ́ yín. اتقوا الله. bẹ́ẹ̀ bá nípò mo lè gba ipò yín. اتقوا الله. ẹ bẹ̀rù Ọlọ́run. إن الله خبير بما تعملون. Ọlọ́run lémi Ọlọ́run ó fún yín ní ro gbogbo ń tẹ̀ ń ṣe wọ̀nyí. إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين أنسى أنفسهم. ولا تكونوا كالذين نسوا الله. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم. ẹ pariwo Ọlọ́run jàmá. Ọlọ́run ní ẹ má dàbí àwọn kan tí wọ́n gbàgbé Ọlọ́run. ولا تكونوا كالذين نسوا الله. Ọlọ́run ní ẹ má dàbí àwọn tó gbàgbé èmi Ọlọ́run o. ولا تكونوا كالذين نسوا الله. ẹ má dàbí àwọn tó gbàgbé èmi tí wọ́n ń lò fẹ́nu. ولا تكونوا كالذين نسوا الله. Ọlọ́run ní wọn ò gbàgbé èmi Ọlọ́run o. فأنساهم أنفسهم. Ọlọ́run láwọn ni ẹ gbàgbé ara wọn o. فأنساهم أنفسهم. àwọn ni wọ́n gbàgbé ẹ̀mí ara wọn. فأنساهم أنفسهم. àwọn ni wọ́n gbàgbé orí ara wọn. فأنساهم أنفسهم. أولئك هم الفاسقون. La ilaha illallah. أولئك هم الفاسقون. Ọlọ́run láwọn tó gbàgbé mi Ọlọ́run tí wọn ò bẹ̀rù mi òbílẹ̀jẹ́ èèyàn ni wọ́n. وكان في الجاهلية مالك يقتل الناس يوما ويؤتي الناس نقود يوما. arákùnrin kan lára àwọn tó jẹ́ ni Ọlọ́run. الله. ó súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. ó ń ṣètò Ọlọ́run lọ́sàn-án àti lóru. ó wá jáde. arákùnrin yìí wá jáde ọba ìlú tí ó ní ìlú yẹn
òun máa pààyàn lọ́jọ́ kan ó sì máa ń ṣàmójúkúrò fáwọn èèyàn lọ́jọ́ kan ìsàánú ńjọ́ kan yóò pààyàn ńjọ́ kan. àwọn méjèèjì àwọn ìjòyè ọba balógun kìnìkan gbogbo wọn Allahu Akbar. Allahu Akbar. gbogbo wọn ni wọn jókòó ti kábíyèsí níjọ́ tó bá fẹ́ pààyàn a ní gbogbo ẹni tó bá ti kọjá ẹ máa dùn bú wọn. níjọ́ tó bá sì díjọ́ kejì ọjọ́ yẹn yóò tún sọ fún àwọn èèyàn gbogbo ẹni ó bá kọjá ẹ máa gbowó fún wọn ẹ máa kásọ fún wọn ó wá ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà. ṣùgbọ́n gbàtọ́lọ́hún ó gbé kádàrá dé arákùnrin tó jẹ́ ni ọlọ́run yìí ó wá rìn lọ́ba ṣe déédéé ijọ́ tó bá máa pààyàn. ẹ pariwo ọlọ́run jàmá. أيها الذين آمنوا اتقوا الله ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run. وكونوا مع الصادقين Allah. وكونوا مع الصادقين. tọ́ arákùnrin yìí wá bọ́wọ́ kábíyèsí kábíyèsí wá rẹ́rìn-ín mo ló ti ń bọ̀ ó lóun jáde lọ ni ọmọ ni pé wọn yéé gbà tá a wà yìí kọjá lónìí ni òòrìn re lénìí. òòrìn re lónìí òòrìn re tí ọgbọ́ lẹ́nu kábíyèsí ńgbà tí ó wọlé ọ̀rọ̀ àwọn òkú tí wọ́n ti pa kalẹ̀ lọ àwọn tí wọ́n ti dúnbú kalẹ̀ orí wọn irú rìn wo lòun rìn nàyí sí ni o. kábíyèsí ní ọjọ́ òní ní tá a fi ń ṣe nu. wàfi yadihi ta'amun li alihi. arákùnrin yìí wá ní kí ló wá kàn ní ìsìn kò sí nǹkan kan ọ pẹ̀lú àwọn tí wọ́n sùn lẹ̀ náà ni. ìwọ là ń dúró dè. ẹ̀yin tẹ́ ń ṣètò ọyẹ ẹ̀dí lápá ẹ̀dí lẹ́sẹ̀ òní ẹ̀dákun. fakọ́lẹ̀ àṣìlì. ẹ má ti dì òun lápá ẹ má dì òun lápá. fakọ́lẹ̀ àṣìlì ani asaba ila khiyali faqulu lahum aza firaqun bayni wa baynakum. oníṣẹ́ rí rọ́bà tí mo gbé dání oúnjẹ ìyá mi àti tìyàwó mi àti tàwọn ọmọ mi ó ní mo lọ rèé rà ni mo fi gba bí kọjá. ń bọ̀ jẹ́ pé kádàrá péjọ́ tẹ̀ ń pààyàn ni mo jáde ń mo gbà fọlọ́hún mo gbà ṣùgbọ́n ẹ má jẹ́ ń jẹ̀bi lọ́nà méjì mo jẹ̀bi pé mo rìn lásìkò yìí mo jẹ̀bi pé mo kọjá lójú ìta kábíyèsí lásìkò yìí ṣùgbọ́n ẹ má jẹ́ ń jẹ̀bi àwọn òbí mi àti tìyàwó àti tọmọ ìwọ wọn ló ń jẹ tí mo gbé lọ́wọ́ yìí èmi wọ́n ń retí. ayyuhal ladhina amanu taqullaha. ọlọ́run ní ẹ bẹ̀rù èmi ọlọ́run o. wa kunu ma'as sadiqina. ẹ pariwo ọlọ́run jàmá. wa kunu ma'as sadiqin. tọ́ kábíyèsí ní àròyé rẹ̀ ń pọ̀ àròyé rẹ̀ ń pọ̀ ó ní kábíyèsí àwọn bàbá tí wọ́n dúró tì yín ó ní balógun mi nù. araftuhu fil masjid. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń wo bàbá yìí bàbá ẹ̀yin ọmọ mi ni àjọ máa kírun mọ́sálásí wa ni mo máa fọ àgé mọ́sálásí. mọ́ mọ̀ yín. bàbá tọ̀hún ó wò ó títí ó ní lóòótọ́ ni mo ń wò ọ́ náà pé mo rí ọ rí ó ní bàbá ìrànlọ́wọ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ń bọ̀ ọ́ jẹ́ pé mọ́sálásí kan náà la gbé ń kírun ẹ̀yin ẹ̀ sì ìrànlọ́wọ́ fún mi ilé wa ò jẹ̀nà lẹ́yìn ilé tí ń bẹ lọ́hùn yẹn náà ni ẹ jẹ́ ń gbé kínní yìí fáwọn òbí mi àti ìyàwó àtọmọ kí n wá dágbére fún wa pé mo dáràn mo gbà ta ọba o mo ń lọ rèé kú o. ẹ sáà mọ̀ mí. ẹ sáà mọ̀ mí aláàjì. ṣùgbọ́n bàbá ẹ dákun ẹ sáà mọ̀ mí ẹ dúró fún mi. sorry yan. aláàjì Abbas. èmi lájí Abbas. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ dig. náà.
díàjì ẹ dákun torí Ọlọ́run bó bá pẹ́ yín ni bàbá Balógun yẹn ṣe dúró. accused person. ẹ ní dúró. ṣé ẹ lè dúró fún un kó lọ kó bọ̀. bàbá ní wọ́n ní kò abẹ́lẹ́wù. ayyuhal ladhina amanu taqullaha. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run. wa kunu ma'as sadiqina. Allah. wa kunu ma'as sadiqina. ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ ọ̀nàrẹ́bù ọmọkùnrin tẹ́ ẹ jọ ń kírun mọ́sálásí. jama yín ni. ó ní kó wọ́n lọ kó wọ́n bọ̀ lọ́ọ̀yà lọ́dọ̀ ọba. àní kó lọ kó bọ̀ kó wá fèsì. panel. mọ́dásá ẹ dákun ṣé ẹ lè dúró fún un kẹ́ ẹ lọ wọ́n sì ní ọ̀ gbọ́dọ̀ ju 20 ìṣẹ́jú lọ. ó fẹ́ fi yín so ń dùn ó. ọmọ ìyá yín. bàbá sì ti rí ẹ̀yin láàmú. àṣẹ sì ti wà lọ́dọ̀ kábíyèsí pé ẹni ọba dúró nígbà tí ń sọ fún balógun rẹ̀ ó ní balógun ẹ̀mí ló mọ̀ pé ọ́ tí ọba ń ku ìṣẹ́jú 5 tó ọba pọ̀ dúró fún tó bá ti ń ku ìṣẹ́jú 5 tá a bá rọ ọmọkùnrin yìí ilẹ̀kẹ̀ ọrùn rẹ̀ àti tọwọ́ rẹ̀ á máa bọ̀ wọ́n sì máa dì ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. ṣe dúró. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ dúró fún ni. kábíyèsí ọ̀gbọ́rọ̀ ẹ̀bẹ̀ kan ẹ dákun bàbá ń fọwọ́ lu tébù. lọ́ọ̀yà. ṣe dúró. ayyuhal ladhina amanu taqullaha. olóòótọ́ ni yín ẹ ní lè dúró fún ẹ lè dúró. wọ́n ní wàláhì tàlẹ́ àwọn ò ní Ajá dúró. Abdul Fatai ibi wọ́n lọ kó owó àdúrà wa èèyàn yìí jọ ò ní lè dúró fún èèyàn bẹ́ẹ̀. ìkànnì àwọn èèyàn tó wáyé tán bá ní kẹ́ dúró fáwọn páwọn mọ̀. Ajá Fatai ọ̀ ń fara gún ìyàwó rẹ̀ ò ní lè dúró. lọ́mọdé àárín. olóṣòro. ya ayyuhal ladhina amanu taqullaha. jàmáà ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. wa kunu ma'as sadiqina. ẹ bẹ̀rù Ọlọ́run. ittaqullaha. páyà Ọlọ́run. ittaqullaha. rántí pò ń lọ́rùn ọwọ́ sáyé yóò sì mú ọ kúrò níjọ́ kan. ittaqullaha. wàláhì ó lè jẹ́ pọ́jọ́ ọ̀dùnnú rẹ ni ó mú ọ kúrò láyé. ittaqullaha. àwọn aládùúgbò àràndàràndàn àdúrà Yorùbá tí ò mú làákà ìdání. Ọlọ́run má jẹ́ àfọjọ́ ọlọ́jọ́ lọ Ọlọ́run fẹ́ pa ọjọ́ kan ọjọ́ wo ló pè ní tiẹ̀ tẹ́lẹ̀. má jẹ́ àtọ́jú oorun dójú kú. má jẹ́ àtọ́jú oorun dójú kú Ọlọ́run má jẹ́ ọjà mọ́ Ọlọ́run má jẹ́ ó ṣe kíní ikú ọ̀sà pa ọ́ kíní kan náà ni ọ pa ọ́. má jẹ́ àṣàforí gbà bú. tọ́ kábíyèsí ní èmi ò pé mi ò yọ̀ǹda. Balógun tó ń bá sọ̀rọ̀ ni ọba sọ̀rọ̀ ṣé yóò yọ̀ǹda. ẹ sọkún náà. tọ́ kábíyèsí ní Balógun ọ̀rọ̀ ọmọkùnrin ń falẹ̀ jẹ́kun ó dì í láwájú wọn ó dì í ó ní kábíyèsí ibọ̀lá àjọ ń kírun mọ́sálásí ni èmi náà sì mọ́ lóòótọ́ mo dúró fún Allah. ẹ pariwo Ọlọ́run jàmá. ya ayyuhal ladhina amanu taqullaha. ntí ó bá mú díàjì tó lòun ò lè dúró tí lọ́ọ̀yà lòun ò lè kọ̀ sẹ́lómi ta tún fẹ́ bí láàrin láàrin wọn àbí wọ́n lè dúró. mi ò lè dúró sá. so o lè dúró. mi ò ní dúró. jẹ́ ń gbọ́ lẹ́nu rẹ sẹ́. mo ti sọ sá mi ò ní dúró. ẹ jẹ́ àbí bàbá mú bà. bàbá mú bà sẹ́ dùn. ẹ ní dúró. bá mi ẹ ní kírun. dúró. mi ò gbọ́. kèdọ́dọ̀ ọmọ o wọ́n láwọn ọmọ ò ní gbà láwọn ọmọ ò ní gbà. tó bá jára àwọn tí mo ń pè nǹkan àwẹ̀ wa ń kọ́ bàbá sẹ́ dùn. ayyuhal ladhina amanu taqullaha. Ọlọ́run ní ẹ bẹ̀rù èmi Ọlọ́run. wa kunu ma'as sadiqina. àwọn tó ń gbé nǹkan kan bọ̀ yẹn tẹ́ bá ti gbé sílẹ̀ ẹ gbé lẹ̀. ẹ ṣe. ma'as sadiqina. ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn o. wa kunu ma'as sadiqin. ẹnìkan kan ò lè dúró ṣùgbọ́n bàbá Balógun lòun ò dúró. security escorte. hello.
tọ̀ bàbá balógun dúró ó bá lọlé. bàbá balógun dúró lárakùnrin yìí bá lọlé wọ́n wá ń calculate time. wọ́n ti gba ìlẹ̀kẹ̀ ọrùn bàbá balógun sá. bàbá balógun ti jókòó bàbá balógun ní bọ́ba sáwà kò sí ní tọ́fà kú mọ́ bọ́ba wá kó lẹ́kẹ̀ mi lé mi lọ́wọ́ ọba ní òsè nǹkan kan ẹ̀yin lẹ́ mọ̀ bí ẹgbẹ́ ń pàdé ìwọ lọ yọ̀ǹda fún pé ọ máa lọ o ti fẹ́ faragbá kú ẹ̀nu balógun wá dúró ń wojú ọlọ́run wọ́n wá ń ka time kúnú máa sọ ọ̀dìkì. أيها الذين آمنوا اتقوا الله Masha Allah. وكونوا مع الصادقين وكونوا مع الصادقين. فلما وصل إلى أهله قال لهم هذا فراق بيني وبينكم Masha Allah. وإن الله على كل شيء قدير. ẹ pariwo ọlọ́run jàmá. الله أكبر. wọ́n wá ń ka ìṣẹ́jú fún bàbá balógun. ńgbà tó kù bí ìṣẹ́jú mẹ́ta arákùnrin tó lọ gbà àyè yìí ó sọ fọ́mọ rẹ̀ ó sọ fún ìyàwó ẹ̀ ó dágbére fún ìyá ẹ̀ n tí ń ṣẹlẹ̀ láàrin ìlú wọn ò mọ bí mo ṣe rìn tí mi bọ́wọ́ wọn o mo ti wá bọ́wọ́ wọn kò sì sáníyàn ní bàbá balógun mo sì ní ó dúró fún mi mo fi wá gbóúnjẹ yín wá mo wá dágbére fún yín ni o gbogbo bá yá a tún máa pàdé. lálùkì àmọ́. ó wá padà lọ ó kù ṣẹ́jú márùn-ún wọ́n ti ń di bàbá balógun lápá lẹ́sẹ̀ ní abárí lọ́ọ̀kan ló bá yọ sínú agbo wọn lọ́ọ̀kan ní kábíyèsí ní arákùnrin yìí mà padà wá ẹ pariwo ọlọ́run jàmá. Allahu akbar. ẹ jẹ́ àtúnbí jàmá tó bá jẹ́ pàwọ́ àṣà padà. àbí mo ti padà. jàmá bó bá gbé wọ ní ẹ rìlíìsì bá ń tẹ́nìkan ní o dúró sọ padà lọ o. àpọ́nlé ó padà. àpọ́nlé kọ́. palaba ni. àbùkù ni. àbùkù ni. kúnú máa sọ. أيها الذين آمنوا اتقوا الله ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run láàrin ara wa. وكونوا مع الصادقين. bọ́lọ́run fẹ́ arákùnrin yìí padà wá. ó wá déwájú kábíyèsí. wọ́n tú bàbá balógun lẹ̀. balógun ni wọ́n ń sọ fún kábíyèsí pé kí ni ebi ẹni mo dúró fún ló ti dé yìí. akada ní fún alùpùpù ìsìlẹ̀. ẹni mo dúró fún náà ló ti dé yìí. kábíyèsí tí kì í ṣe mùsùlùmí. Allah. ó wá ń béèrè lọ́wọ́ balógun pé ṣé nínú ẹ̀sìn yín. àhàkàtà tẹ̀fàlù náà. nínú ẹ̀sìn àkàtà tẹ̀fàlù. ìdí nìkan. ṣé bẹ́ẹ̀ tí máa ṣe nínú ẹ̀sìn yín ni. lẹ trọ́ọ̀sì ara yín tó báyìí. kọ́lá naam. lẹ ń bẹ̀rù ọlọ́run tẹ̀ ń sìn tó báyìí. ṣé irú bẹ̀rù ọlọ́run ti ń bẹ irú eléyìí ń bẹ lára rẹ lọ́wọ́ á jẹ́ pé wọ́n ní balógun látòní lọ mo bọ́ ẹ̀wù oyè ti kábíyèsí yìí lẹ̀ mo gbé lé ọ lọ́wọ́ arákùnrin yìí èé sì sẹ́ni wọ́n pamọ́. wa ashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu. ẹ pariwo ọlọ́run jàmá. Allahu akbar. n tá n pè ní takuwa nù ìbẹ̀rù ọlọ́run kábíyèsí ni ọba tẹ̀sán tẹ́ gbàgbọ́ tó báyìí nígbà tá à ń dúnbó èèyàn tó rókú àwọn èèyàn ńlẹ̀ tó wá ní wọ́ọ́ lọ́ọ́lé balógun sì yọ̀ǹda rẹ lóòótọ́ ó sì lọ́ọ́lé ó sì dé ó sì tún padà wá ọ̀tá kú ọ̀hún kọ́ sọ pé ọ̀mọ balógun rí ìwọ balógun náà ó tún wá dé ó tún wá ń sọ pé ebi ẹlẹ́yànjú rẹ̀ ni ẹ̀yànjú ẹ̀ àwa jẹ́ pé ńgbẹ̀yìn bá ń jọmọ olóríire níwájú ọlọ́run
ipò owó lẹ fẹ́ fòun náà sí. بتقوى الله تبلغ ما تريد. ìbẹ̀rù ọlọ́run ló lè jẹ́ ọ̀dà ń tọ́ fẹ́ dà. بتقوى الله تبلغ ما تريد. ìbẹ̀rù ọlọ́run ló lè jẹ́ ọjẹ́ ń tọ́ fẹ́ jẹ́. بتقوى الله تبلغ ما تريد. ìbẹ̀rù ọlọ́run ló lè gbé ọdẹ pọ̀ tọ́ga tó ń lé. بتقوى الله تبلغ ما تريد. ما شاء الله. وبالتقوى يلين لك الحديد. وبالتقوى يلين لك الحديد. بتقوى الإله Allah. نجا من نجا. mo gbọ́. بتقوى الإله نجا من نجا. وفاز وصار إلى ما رجا. وفاز وصار إلى ما رجا. jama adúpẹ́ fọlọ́hún. ọ̀nà tá a lè gbà tá a fi lè bẹ̀rù ọlọ́run ni. bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run nítorí òní kọ́ nítorí ọ̀la. pẹ̀lú bá a ṣe dúró yìí àwa jama ẹnu ò tí ì tó sí má sáré gìrìgìrì lọ o sì ní nǹkan míì tó fẹ́ ṣe ní ìsìnjú oúnjẹ yìí náà lọ. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀dá fẹ́ ẹ̀dá ò fẹ́ yóò padà jábọ̀ o. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. níbi tẹ́ ẹ dé yẹn náà ni ẹ ti dúró gbogbo jama ibi ẹ dé náà ni ẹ ti dúró mo fẹ́ kẹ́ ẹ fún àwọn tí wọ́n jókòó ń bẹ̀ yẹn lọ́wọ́ ẹ fún wọn lọ́wọ́ kẹ́yìn náà ó lè bá a jẹ́ èèyàn ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀. lọ́kùnrin lóbìnrin ẹ jẹ́ ká wá wẹ̀ tí ò ní bẹ̀rẹ̀. ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀. Bàbá ní ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀. ẹ̀dá ò fẹ́ o yóò padà jábọ̀ o. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lọ́lẹ̀. lọ́kùnrin Bàbá ní ká bẹ̀rẹ̀ lọ́lẹ̀. ẹ bẹ̀rù Ọlọ́run. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀dá fẹ́ ẹ̀dá ò fẹ́ yóò padà jábọ̀. ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ lọ́lẹ̀. lọ́kùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. ẹ̀dá fẹ́ ẹ̀dá ò fẹ́ o yóò padà jábọ̀. ọkùnrin lóbìnrin ẹ bẹ̀rù Ọlọ́run. tọ́ nísìnyí jama tọ́jú fóònù ẹ. ẹ jẹ́ kí a farabalẹ̀ ẹ tọ́jú ó fóònù kù ẹ. nǹkan kankan tá ń láti ṣe. Allah. àwọn kọ́mítì mọ́sálásí àbí. bẹ́ẹ̀ni mi Abdulfatai gbọ́ Abdulfatai Islamic Foundation a fẹ́ gba owó fún Abdulfatai Foundation àti Alhaji Abdulfatai. ọkọ̀ olóyún. ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ lánàá tí Alhaji Abdulfatai ńgbà tá à ń sọ̀rọ̀. Allah. mo ní èrò tí ń pọ̀ jù lọ́dọ̀ yín ń bí. mo ní èrò ń pọ̀ jù. èrò tó pọ̀ yẹn gbogbo wọn náà lẹ́fun lóúnjẹ. wọ́n ní kódà bí a bá tó méjì jù bá ń lọ àbí mẹ́ta wọn àwọn ò fún kálukú lóúnjẹ. Jalla. mo wá béèrè pé ọgbọ́n wo lẹ̀ ń dá sí. Alhaji Abdulfatai wá ní iṣẹ́ tọ́lọ́run rán òun ni lójú ọ̀rọ̀ ọ̀run. ó ní tó bá jẹ́ pé ọ̀rọ̀ tó sọ tó wú mi lórí jù ni pé asùlélà. ansitulillah. ọ̀rọ̀ tó wú mi lórí jù nú ọ̀rọ̀ tí Alhaji Abdulfatai fi dá mi lóhùn. òun ni pé ńgbà tí èé ṣe kọ́mítì tí èé ṣe ẹgbẹ́
kìí ṣe organisation. Allah. owó ara àwọn ńlòun ò fi ṣe. Allahu Akbar. tó bá jẹ́ pé organisation ni a máa ma iye tí wọ́n ta tomato. bẹ́ẹ̀ni náà. Bẹ́ẹ̀ni. a kọ́kọ́ rán làájà lọ́kọ́ lọ ṣe. ẹ lọ ná tomato ẹ wa. kọ́ lọ Market ná survey. tomato wa kẹ́ ẹ ná rodo Èyí tó bá. ẹ marú magi tá a bá fẹ́ lò. ẹ sì ná tayín táwọn èèyàn ó fi tayín. ṣùgbọ́n ká wá sọ màálùú mẹ́wàá ẹ lọ sírò rẹ̀. ìyẹn já sí pé ńgbà tá à ń jọ ń sọ lánàá tí mo wá ń sírò gbogbo kínní mo ní kínní yìí ó lè ná yín tó 10 million ọlọ́run ọba ló ṣe nírọ̀rùn. Alhamdulillah. ẹ pariwo ọlọ́run jàmá. Allahu Akbar. iṣẹ́ tọ́lọ̀ ń bára kálukú ni kálukú ọ̀jẹ̀. Bẹ́ẹ̀ni. inna sa'yakum La shatta. ẹlòmíì gan wojú tu gbé tí ayé ẹ̀ tì ọ̀ ń padà abẹ́rẹ́ lọ́wọ́ àwọn èèyàn pé àti ẹ̀ máa ń tọ́lọ̀ ràn wá sáyé sí. àti ẹ̀kọ́ ẹ̀rọ rẹ̀ tó ń ṣe náà ló jẹ́ ọ̀run ọwà bẹ́ẹ̀ni nítorí ọwọ́ àṣẹ náà nù. kò lè wá dagboru náà ni. àdúrà tá a lè máa fi ran Abdul Fattah yìí lọ́wọ́ ni pé gbogbo ọ̀nà tí ń gbà wá àsìkí ọlọ́run kó máa ṣe nírọ̀rùn. Amina. ẹ sàmí ẹ̀ dáadáa. Amina. ẹ sàmí ẹ̀ dáadáa. Àmín. ọkọ̀ olóyún mama jẹ́ owó lulẹ̀ bí ògiri o. mo wá ní kí ọlọ́run kó bá wa fún un ní ẹ̀mí gígùn. Àmín. abẹ̀wò ọlọ́run má pa ọmọ wa lọ́wọ́. Àmín. má fi lá wa lójú. Àmín. má fi láyà lójú. Àmín. má fi lá baba lójú. Àmín. abẹ ọlọ́run má fi láyàwó ẹ̀ lójú. Àmín. má fi láwọn ọmọ rẹ̀ lójú. Àmín. ọlọ́run má fi lá gbogbo wa yìí náà lójú. Àmín. ọlá àti tóbi anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. ẹ wàá bá mi ṣe alámúnẹsẹrẹ ẹyọ kan ṣé mo ti ní ẹ dìde ni. bẹ́ẹ̀ni bẹ̀rẹ̀ lọ́lẹ̀. Bàbá ní ká jókòó. bẹ̀rẹ̀ lọ́lẹ̀. bẹ̀rẹ̀ lọ́lẹ̀. wọ́n lẹ́ni ó bá bẹ̀rẹ̀ ọlọ́run ó gbé ga. Àmín. bọ́ ọ bá ti bẹ̀rẹ̀ ìwọ náà ó dé èèyàn láyé. Àmín. bọ́ ọ bá ti bẹ̀rẹ̀ lọ́lẹ̀ ó dé èèyàn láyé. Àmín. anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. àdúrà tánàbí ṣe nìyẹn pé ọlọ́run jẹ́ kí n máa kéré lójú ara mi ṣùgbọ́n máa gbé mi ga lójú àwọn èèyàn. àmín. gbogbo wa náà láàjẹ èèyàn láyé. àmín. àní parẹ́ máyé lára. Àmín. Haji Abdul Fattah ẹ bá ń sàlámùnàṣẹ́ra kan. Eh. báwọn bàbá àgbàlagbà ṣe sàlámùnàṣẹ́ra òun náà ni ẹ bá mi sá fún níbí ọlọ́run ọ̀wọ́lá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo ń tó lè di lọ́nà tí ò ní jẹ́ ọmọ ríru eléyìí ṣe mọ́ ọlọ́run dákun mọ́ mú bá. Àmín. àìlówó lè má jẹ́ ọ fẹ́ ṣe mọ́ ọlọ́run jẹ́ ọmọ lówó. Àmín. àìlọ́lá lè má jẹ́ ọ pé pòun ó tún ṣe mọ́ jẹ́ ọmọ lọ́lá. Amina. àìlókìkí lè pé kọ́ má pòun kó pòun ò ṣe mọ́ abẹ̀wọ́ òkìkí rẹ̀ má jẹ́ ọ lọ́ọ̀lẹ̀. Amina. ọlá àti tóbi anabi Muhammad. sallam. gbogbo àwọn tó wá jọ̀rẹ́ tí wọ́n jọjọ́ rẹ̀ tí wọ́n ń tẹ̀léra wọn káàkiri ọlọ́run má fẹ́ nìkan ṣẹrú ẹnìkan. amina. ọlọ́run kó bá wa gbé gbogbo wọn ga. Àmín. ọlọ́run kó má rẹ̀ wọ́n ńlẹ̀. Àmín. àwọn ọmọ tó wá jáde lára Abdul Fattah ọlọ́run jẹ́ wọn ga jù lọ. Àmín. ọlọ́run jọ́rọ̀ ẹ̀sìn ó yé wọn jù lọ. Àmín. alámùnẹ̀sẹ̀rá yẹn bá a ṣe sá alámùnẹ̀sẹ̀rá tààkì wàràfáàná lákàdékàràkà mẹ́sàn-án ńlá ṣe bá a bá parí yẹn bísímìláì tá à ń lò ó bọ̀ lórí yẹn náà la fi gbé alámùnẹ̀sẹ̀rá lódìdí ọlọ́run wọlá nàbí wa Muhammad Sallallahu alayhi wa sallam. wọlá súrà mẹ́wàá tọ́gbẹ̀yìn inú Al-Qur'an abẹ̀wò ọlọ́run ọba àfitóbi rẹ̀ bẹ̀ ọ́ wọlá ń tó fi sínú àwọn súrà kọ̀ọ̀kan nínú súrà mẹ́wàá yẹn pé ìfàyàbalẹ̀ ló wà ń bẹ̀ ọlọ́run ó fi ọ́ láyà balẹ̀. ọkọ olóyún má dá yín dùbúlẹ̀ o má dá yín dùbúlẹ̀ olúwa má má jẹ́ sàárẹ̀ o má dá yín dùbúlẹ̀ kò sẹ́ni tẹ́ ó sùn kalẹ̀ fún má dá yín dùbúlẹ̀ o má dá yín dùbúlẹ̀ má dá yín dùbúlẹ̀ kò sẹ́ni tẹ́ ó sùn kalẹ̀ fún má dá yín dùbúlẹ̀. ọkọ olóyún má má jẹ́ dàwátì má jẹ́ dàwátì ẹ̀yin náà fi pè ya ẹ̀yin
màmá jẹ́ dàwátì o. màmá jẹ́ dàwátì. àníyàn tó máa dà ó kọ ìyá ni o máa fi ṣáájú tó fi di bàbá lé. àwọn ní ẹrù ọ fóṣù mẹ́sàn-án. ìkúnlẹ̀ kan ni bàbá ṣe. ìkúnlẹ̀ kan ni bàbá ṣe. ìyá ní yí lórí ẹni tí ò lè sùn nítorí pé ó fẹ́ wáyé. ìyá ni ò lè jẹun nítorí pé ó fẹ́ wáyé. ńjọ́ tí màmá ṣe ń jẹ tí ìyá ń bẹnu oyún tí màmá ṣe ń jẹ fún bàbá wọ́n tún complain bóyá yẹn kẹ iyọ̀ já ọbẹ̀ yìí. gínà ní Kùránì gínà ní Kùránì ọkọ lóyún gínà ní Kùránì o gínà ní Kùránì làfáàkì àbádà o gínà ní Kùránì o. nísìnyí àṣà alámúnẹsẹ̀rẹ̀ yẹn ẹ̀yin máa dàníyàn lọ síwájú Ọlọ́run. Bismillahirrahmanirrahim. ورفعنا لك ذكرك 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 لم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. gbogbo àwa tá a bọ́ ọkọ lóyún ke wo àtẹ́lẹwọ́ rẹ ọ̀tún kó fi kéyìn àtẹ́ná. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. báyìí nísìnyí ẹ ṣeun ẹ ṣeun owó olóríire 1,000 owó naira. olóríire 1,000. olóríire 1,000 naira bá ti mú un bọ̀ olóríire 500 kó náà máa mú bọ̀. 500 náà kó máa mú bọ̀. ìwọ náà máa mú tiẹ̀ náà bọ̀. máa mú síbẹ̀. 500. Allah ya ilahi agosina bi Muhammadin ya ilahi agosina bi Muhammadin. Allah ya ilahi agosina bi Muhammadin. يا إلهي أغثنا بمحمد صلاتي سلامي للحبيب محمد صلاتي سلامي للحبيب محمد أتى بالهدى للعالمين مهيمنا وسقنا نبيا برسالة للورى فبلغه وهي فصار دليلنا يا إلهي أغثنا بمحمد يا إلهي أغثنا بمحمد ìkẹ́ Ọlọ́run tó pọ̀ fáṣíwájú fámùmíní ó dé pẹ̀lú ọ̀nà tó tọ́lọ́lá kalẹ̀ yìí Ọlọ́run ló mìíràn Al-Qur'ani tó gbà wá ó jíṣẹ́ lọ́sàn lóru lọ́jọ́ ní rí pẹ̀lá ìrìn ọjọ́ tí ó pè bí sun kó lè rí iṣẹ́ aláhùn jẹ́ kó tó dán sòwò bẹ́ẹ̀ ni bó ti dání wọ̀n wò kó tó dán sòwò bẹ́ẹ̀ ni ó ti sunkún rí kó tó dẹ̀rìn ó ti lè fún rí kó tó dẹ̀rìn pọ́ǹpù ẹ̀ má má wò bẹ́ẹ̀. bó o dúró wọ́n sì máa yìn ẹ́ torí wọ́n ti bú Muhammad rí wọ́n sọ̀kò fún Muhammad rí wọ́n pa màmí náà ní wèrè ẹni tán búrí sálàwà yìí sálàwà yìí lọ́ra pọ́n lé ànábì apá kejì kó gbọ́ yẹn níbẹ̀ lẹ́kúnrẹ́rẹ́ wàá gbọ́ níbẹ̀ wípé aláyá ìláyé àgùsínà bí Muhammad ya ìláyé àgùsínà bí Muhammad. Olúwa rọ̀jò ìkẹ́ tí kò ní tán
tí kò ní dá nígbà kan fún sábàárì òjíṣẹ́ ńlá sí wájú àwa mùmínì ọlọ́run ló sọ pé àtọrẹ pòun lẹ́san lọ́dọ̀ fọlọ́rẹ́ èèmọ̀ tí ń rẹ́ni tó ń tọrẹ mi ò rẹ́ni tó pọ̀ lọ́rẹ̀ tó ká tọrẹ bí ẹni tí ò mọ̀ yìí ohun tó fi tọrẹ ó dẹ̀ mọ̀ yìí ṣùgbọ́n fi tó níwọ̀n tí ò ní ló jẹ́ kó ṣàánú aláìní ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pọ́nà máa tán kó sì máa kò ní ló fi fa náà ẹ̀ kalẹ̀ ó fi ròní kó lè lẹ́yìn tó dùn ìtàn onígbàgbé rẹ̀ bí mo bá ń wáyé nígbà ẹgbẹ̀je tó bá jọ ń wáyé nígbà ẹgbẹ̀jọ ìwọ ni ó sì máa gbà fún Adéwálé mi Àyìndé alánìrìn àkànmú agbẹ́sìnga mùsùlùmí orúkọ tó dùn òun ló ń jẹ́ Àkàyìndé gbẹ̀gbọ́n yá. láìláì àgẹ̀sìnà bí Muhammadin. lọ́jọ́ tí Muhammad mi ṣayé òkú ọ̀run àgọ́ kò wí gbólóhùn méjì ju bó ń sọ pé ìjọ mi má má jójú ó ti jọ lójú ló ń ṣàdúrà pé ìwọ bá tó ṣẹ̀dá mi sóní dojú tìjọ mi lọ́lọ́run bá ṣàdéhùn fún pé ní dojú tìjọ rẹ bó ti wulẹ̀ kẹsẹ̀ wọn pọ̀ tó tiẹ̀ ní sì máa wò mọ́ wọn la níṣẹ́ ńlá tiẹ̀ ní sì máa wò mọ́ wọn la yá ìláyè yá ìláyè àgòsínà bí Muhammadin. yá ìláyè àgẹ̀sìnà bí Muhammadin. yá ìláyè yá ìláyè Security. àgòsínà bí Muhammadin. mo lórí torí lọ má forí erin wé tòlótòló orí olólàájú kọjá kábíwé tòlóǹgìní kì í ṣe pàǹfà náà bí wẹranko kábàlàfo tó wà ní ibẹ̀ yẹra ni ojú tó ń ṣe mọ̀lẹ́ sálá fún ojú tó ń ṣe mọ̀lẹ́ sálá fún ó kọjá ẹnu kèrè mi kọ́ ẹjẹ́ amẹ́gàn kúrò káfíkún ọba tó dámú ọmọ ló gbéga núrù fọ́ọ̀kọ̀ nùrì ní. núrù fọ́ọ̀kọ̀ nùrì ní ọlọ́run ló taná mú ọmọ mi kọ́ ọlọ́run má paná ìmọ̀lẹ̀ mi àpọ́nlé kọ́ ọlọ́run má paná ìmọ̀lẹ̀ mi lọ́lá mú ọmọ oníṣẹ́ ńlá bàbá Fátímọ̀ yá ìláyè àgẹ̀sìnà bí Muhammadin. àgẹ̀sìnà bí Muhammadin àgẹ̀sìnà bí Muhammadin. tó adúpẹ́ fọlọ́run jàmá Alhamdulillah. àwọn onílù yẹn kún ọ dárò dúró ẹ ṣé. ẹ jẹ́ ká ṣàdúà ká ṣàdúrà. ẹ bá mi pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà Allahu Akbar. gbé ọwọ́ rẹ méjèèjì sókè ó fi pariwo ọlọ́run. Allahu Akbar. ẹ̀yin mùsùlùmí àwọn nǹkan èèmọ̀ kan ó ṣẹlẹ̀ ní ìgbà tá a wà ń bí nísìn. Bàdàlá. arábìnrin kan Christian ni ǹjẹ́ ẹ fetí yín lẹ̀ Bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́ mi arábìnrin kan Christian ni Bàdàlá. ó wá rí nǹkan kan lẹ́sẹ̀ rẹ̀ Hayua. ńgbà tó jí ó wá fi hàn àwọn èèyàn àwọn tí wọ́n ń wò ó lẹ́sẹ̀ rẹ̀ wọ́n ní nǹkan máa ń yọ ọ́ sí yàn lẹ́sẹ̀ ó lélẹ́yìí máa yàtọ̀ eléyìí yàtọ̀ o. ó ní òun fìlẹ̀ nígbà tó yọ nínú ara òun tó fi wá yọ sókè ẹsẹ̀ rẹ̀ ńgbà tá a padà wá yẹ̀ wò a rí i pé Allah ẹ pariwo ọlọ́run jàmá. wọ́n ní Esther lórúkọ ẹni tá à ń wí Esther alálàáhù. wọ́n ní Esther Esther kókà
lórúkọ rẹ̀ Esther Coker. Ọ wà ń bí ṣùgbọ́n n ò lè fi hàn yín. a ní fi hàn yín. tọrẹ ní sùúrù. ní sùúrù yóò sì bàwẹ̀ yín jẹ́. ẹ fà ya. bẹ́ẹ̀ ni. ẹ̀yin fúnra yín gan lẹ́ fà ya. kẹ́ máa ma gẹ́ni ẹlẹ́ni jẹ. ẹ̀yin gan lẹ́ fà ya. ẹ rí i pé ńgbà mò ń rìn láàrin yín lẹ́ẹ̀kan àwọn security wà lápá ọ̀tún wà lápá òsì. ìbọ̀rọ̀ ọlọ́run lábàárà wa sọ ewo làbùrọ̀ fàmí lẹ́wù ya. ó sì á di pa ìyá àlìkínbà. ẹ jẹ́ kí gbogbo wa ká gbà pé àmì tá a tún rí lọ́dún yìí nìyẹn. a rí aláwù lẹ́sẹ̀ Esther Coker. ẹ pariwo ọlọ́run. ìwọ tó o bá fẹ́ dọ́lọ́run mọ̀ ara àpẹẹrẹ nìyẹn o. ara àpẹẹrẹ nìyẹn o. ara àpẹẹrẹ ni o. ìwọ tó o fẹ́ dọ́lọ́run mọ̀. Madala. Esther ni o. Esther ni o kì í ṣe Rísíkátù kì í ṣe Bíntú o. lẹ́sẹ̀ Esther ńlá ti rí tí Allahu gbé jáde. Esther Coker. ọlọ́run ọ̀wọ́lá nẹ́bí wa Muhammad. sallallahu alayhi wa sallam. oore gbogbo wa ọlọ́run ò ní gbé fẹ́lòmíì o. amiina. ẹ sàmí ẹ̀. àmín. ó yá bí o dúró sí náà ni o gbé dàníyàn. lábẹ́ bẹ́ẹ̀ alájà wa ọmọ bàbá oníwàásí àgbáyé alájà wa Rùkọ́yà ọmọ aláàjì wa bàbá wa Àrẹ̀mú Gawat wọ́n fẹ́ ṣe fìdáwù àdúrà ọdún 4 fún bàbá wa Abdulrasaq kọ́lọ́n kó wọlé ànábì wa Muhammad Abdulrasaq Àrẹ̀mú kó Gawat jẹ́ kí àánú wá wọn rí níbi tí wọ́n bá wà lọ́hùn bó jáyé ni káànú ayé ó bá wọn bó jẹ́ tọ̀run ni káànú tibẹ̀ náà ó máa bá wọn ọlá ànábì wa Muhammad alájà wa fẹ́ ṣe àdúrà fún bàbá wọn ní on 10 July 2016 ìyẹn ni oṣù tó ń bọ̀ ọjọ́ 10 ní MITV Ìkẹjà wọ́n ní gbogbo mùsùlùmí làwọn pè bẹ́ẹ̀ aago 10 àárọ̀ òní yóò bẹ̀rẹ̀ kìí ṣe tí wọ́n máa sọ sí kìí ṣe tí wọ́n máa ṣe kínní ẹ wá bá wa ṣàdúrà ni kọ́lọ́hún wọlé apá wọn kẹ́ òbí wọn báyìí ọlọ́run jẹ́ kọ́ mọ́ ó ṣàánú tàwọn náà. àmín. ọlá la ilaha illallah. ẹ ṣe amínà. then ìjọ mẹ́jọ onílẹ̀ Lailatul Qadri bàbá oníwàásí àgbáyé ní Ìbàdàn aláàjì wa ọkọ olóyún wọn lè mọ̀ wá bí wọ́n ti mọ̀ wá aláàjì wa Sauti Arẹwà ẹ wá ń gbọ́nù ìjọ mẹ́jọ ní Lailatul Qadri bàbá oníwàásí àgbáyé afẹ́ rí yín níbẹ̀ bàbá ń pè yín báyìí ẹ ti gbọ́ báyìí mọ̀ọ́dẹ̀lá aláàjì wa Wàsíù Sodiq ẹ ti gbọ́ ọlọ́run kó bá a kún yín ọlá ànábì wa Muhammad bàbá ń wúlò fẹ́yìn náà ọlọ́run jẹ́ kí ẹ̀yin náà wúlò fún bàbá mọ̀ọ́dẹ̀lá. kálukú ẹ jẹ́ àdàníyàn má bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ sọ́ńtọ́ ń fẹ́ fọlọ́n fúnra rẹ̀ kò sí tí ò sí lọ́dọ̀ rẹ̀ o ọlá tí ọlọ́run fún Haji Abdul Fattah ọkọ̀ olóyún ọlọ́run má jẹ́ ó parẹ́ láéláé ìwọ náà lè fi tiẹ̀ tọrọ ìwọ ló sí ẹni ẹyọ ẹnìkan báyìí tí gbogbo ayé wa ń pè tì í jẹ́ wọ́n wá pé tèmi náà pẹ̀lú oríire àmín. jẹ́ kí wọ́n wá wo àrà tó fẹ́ foríire mi dá àmín. sọ fọlọ́ ń bẹ́ẹ̀ ọba tó ṣe tiẹ̀ yìí ó tún kù lọ́dọ̀ rẹ̀ tí ó ṣe fi dàníyàn fi dàníyàn ọlọ́run wọlé àdákẹ́rọ́rọ́ wa wọlé pé bá a sọ pé ká dìde fàdúà a ṣẹ̀ṣẹ̀ máa pariwo mẹ́nì kankan pé èyí ti jẹ́ dákẹ́ ariwo kálukú dákẹ́ fọlọ́run àsìkò ìsìjàbà la wà yìí àwọn màláíkà nísìnyí wọ́n ti dúró lẹ́nu ọ̀nà wọ́n ń retí ta ló fẹ́ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run kó máa jù ú sáwọn kó máa kó déwájú ọlọ́run. bíbá bíkà àbùdùn mí ní ìbádìíkà mùsùlùmí kàṣírò lẹ́kọ̀tọ́yà àjà yasaluka afwa. àyàtọ̀ ìbẹ̀lẹ̀ àsìmáì. يا من هو الله فمن لا يسمى ذلك الاسم إلا هو
eléyìí tá a wá lọ́dún yìí kọ́ má jà wà mọ́. ومن كل ما kọ́ má jà نخفى ṣe mọ́ fún aláàjì ọkọ̀ olóyún. من كل ما Ọmọ jẹ́ نشكو àṣemọ́ fún يا bàbá رب kọ́ má jẹ́ عافنا àṣemọ́ fún màmá tó bí. كأيوب إذ أخفيته بعد بلواه ọlá nàbí wa Muhammad. ومن gbogbo àwọn ọ̀rẹ́ كان tí من wọ́n rọ̀gbà ربي kan ọkọ̀ olóyún فإنك àbẹ̀wò ربه ọlọ́run mọ́sẹ̀lẹ̀ yìí lásìkò ومن gbogbo كان wa. من مولاه ọkọ̀ olóyún gan فإنك fúnra ara rẹ̀ wá مولاه nìyí Abdul Fattah. أجرت لك ẹ̀yin lọ́jẹ́ ọlọ́mọdé ọ̀fọ́mọ wa lọ́wọ́. هواك ẹ̀yin lọ́jẹ́ ọlọ́mọdé ọ̀fọ́mọ wa lójú. تمت Ọlánàbí wa الخيال Muhammad. لكي má wàá sọ àwa náà nìbànújẹ́ أراك fóun náà. ولو Ọlánàbí كنت Muhammad. أتني في الحب إربا لما